lórí wa orúkọ mi Fatai Àtọ́dá Adéwálé Àdìgbàlú Lagos Island East leader. Àwọn kankan ni mo kà láàárọ̀ yìí mo rí lórí ọ̀rọ̀ lórí Sunday Igboho ń bọ̀ lẹ́kọ̀ọ́ rally Yorùbá Nation ní coming Saturday July 3rd. Ìyẹn ló jẹ́ kí wá bẹ ẹ̀bẹ̀ báyìí nítorí pé àwa jẹ́ ẹnìkan tó jẹ́ pé peace là ń wá láàrin Èkó tọ́lọ́run dẹ̀ ti ń fún wa peace látara àwọn tọ́lọ́run gbéjọba Èkó fún tí Èkó dẹ̀ ti ń lọ rọ̀wọ́ rọ̀sẹ̀. Kó máa lọ jẹ́ pé Yorùbá Nation rally tó má tún lọ bí nǹkan ìhìn ìṣẹ̀fẹ́ wá advice gbogbo ìyẹn ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin tó bá jẹ́ ọmọ Odùduwà dáadáa tó jẹ́ ọmọ Yorùbá gidi ẹ jẹ́ ká lọ peaceful pẹ̀lú Yorùbá Nation rally. Please everybody all Lagosians àtàrà àtọ̀rẹ́ ẹ jẹ́ ká bá wọn ṣe peaceful. Ẹ má jẹ́ ká tún fi dájà lẹ̀, ẹ má jẹ́ ká tún fi jalè, ẹ má jẹ́ ká tún fi ìjà tó ti wà nílẹ̀ níbi kan tẹ́lẹ̀, ìjà tó ti wà nílẹ̀ ládùúgbò kan tẹ́lẹ̀ Yorùbá Nation gbàgbẹ́ kọjá wọ́n sọ di wàhálà. Ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yìí mo wá bẹ̀bẹ̀ ni nítorí pé ṣe mọ̀ pé ilé tèmi ni gómìnà ti jáde. Ọ̀gá mi ò dẹ̀ fẹ́ wàhálà, àdẹ̀kú fẹ́ nǹkan tó máa bí wàhálà mọ́ lu Èkó. Gbogbo wàhálà tó wà lu Èkó ká tún máa dúpẹ́ lọ́wọ́ ọmọ Akínsànyà MC Musiliu tí Ọlọ́run ò ṣèjọba ẹ̀ níjọba jàgídíjàgan bí ìjọba tó lọ ń jọ sí níjọba ọmọ onímọ́tò. Yes, aláti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí gbogbo Èkó tó wà peaceful lẹ́nu látara iṣẹ́ tó ń ṣe ń bẹ̀rẹ̀. Tíjọba ìbá jẹ́ jàgídíjàgan yìí káwọn yìí kọlọ́ máa yìí Yorùbá Nation gan òní rántí páwọn fẹ́ dé gbàkékò ń bọ̀ èdè nígbà kan tá à ń ṣe àgbọ̀dẹ lọ̀gá kínní kan lọ̀gá síra wa ta ló lè gbé Yorùbá Nation kankan wá dé. Sọ aláti máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọmọ Akínsànyà ni ó wà lára àwọn tó jẹ́ pé kò ní rọrùn tó mo ṣe ń bẹ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbi ẹ̀jọ́ mú especially àwa tá a mọ̀ pé strong boys APC PDP ẹ̀jọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kán ṣe Yorùbá Nation kó lọ peaceful ẹ fi wọ́n lẹ̀. Ìkejì ọ̀rọ̀ mi àtúwàbẹ CP ọjọ́ ọ fún wọn security DCP jọ nítorí Ọlọ́run ọ fún wọn security wọ́n dẹ̀ mọ́nítọ̀ gbogbo ibi tó máa gbà. Ṣé wàá níbi tọ́rọ̀ mi lọ gangan particularly that very boy Sunday Igboho àbí kí ló ń pè ìyẹn gangan ni DCP kó bá wa fún wọn ni. Màá fẹ́ lè advice CP gangan pàápàá kí Sunday Igboho yẹn fúnra ara ẹ̀ kó ṣe undertaking pé gbogbo àwọn ọmọ táwọn ń kó bọ̀ wọn ò ní yọnu sí kankan nínú àwọn ọmọ Èkó tó bá lè kó ṣe undertaking lórí àwa tí a máa cover gbogbo everywhere lẹ́kọ̀ọ́ kó tó ti jọ Friday níjẹ́ má ṣe Yorùbá Nation we are all Yorùbá. Ó ṣe undertaking fún CP wípé kò ní sí wàhálà. Kí ni ìdí eléyìí ti fi ń sọ bẹ́ẹ̀? CP àwọn náà mọ̀ Haúsá ló rọ̀gbà yí wa ká, Haúsá ló ń gọ̀kadà, Fúlàní ló ń gọ̀kadà ló ń bẹ alábàárù. Àwọn náà ń ti tírọ̀kì máa 12 àwọn náà lọ́jà máa 12 àwọn náà pọ̀ ń bẹ̀ o, àwọn náà pọ̀ lágége o, àwọn náà wà lájégúlẹ̀ o, everywhere gbọ́dọ̀ fẹ́ ṣe rálì kọjá ẹ̀dẹ̀ mọ̀ àwọn Haúsá yìí bọ́ọ̀ máa ń ṣe bí ẹranko ẹ mọ̀ wọ́n lè gbé ọ̀kadà kọjá lára yín sìn kíkọ́ nù yín lọ fún wọn fọ́ ti ìyẹ̀wò yẹn sọ pé Sunday Igboho yẹn náà ó láti ṣọ̀ǹda taking pé àwọn ọmọ tẹ̀ ń kó bọ̀ kọjá àwọn ọmọ tó máa tutù kò ṣe àwọn ọmọ tó máa fò òkè lẹ́kọ̀ọ́ èkó ìṣèlú téèyàn máa ti fò òkè o. Mi ò kàn fẹ́ sọ̀rọ̀ bí wàhálà torí nǹkan tó ń ṣe ó wù mí káwa náà ká gba Yorùbá Nation ó wù mí gangan ni àwọn olè bá yín dá sí torí ẹ ti sọ pé politician làwa politician dẹ̀ làwa nínú àwọn tẹ̀ ń ṣépè fún góńjẹ̀lú làwa ń jẹ lábẹ́ wọn. So torí ìdí èyí a lè tún máa bá yín bá àwọn ọ̀gá wa jọ́lẹ̀kẹ̀ tí bọ́ọ̀gá mi Bọ́lá Ahmed Tinubu mo ti wò pé àwọn eléyìí ẹ má dààmú ara yín nígbà téèyàn fẹ́ gbógo lẹ̀ Yorùbá ga tẹ́yìn tún ṣépè fún tẹ́lẹ̀ máa yìnbọn fún látẹ̀yìn. A gbọ́dọ̀ lọ́bẹ̀ yẹn ni ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ lọ tó ta bá ní ká lọ́bẹ̀ yẹn èyí tó ń jẹ́ Sunday Igboho gangan òun kọ́ la máa jẹ́ kó wà la máa àlá pé kó wá ṣe Yorùbá Nation kankan bí Yorùbá Nation rally lè wà Sunday Igboho kọ́ ló ń bọ̀ lẹ́kọ̀ọ́ Yorùbá Nation rally àwọn tó ń organize ẹ̀ ọ̀lẹ́wà tí Sunday Igboho bá ń bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ sọ pé kó lọ ṣe undertaking CP ẹ jẹ́ kó wá ṣe undertaking
gbogbo nǹkan tó ti fẹnu dálẹ̀ lórí mídíà lórí ọ̀rọ̀ Sunday Igboho lórí ọ̀rọ̀ MC ni lórí ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu tó ti bú ṣépèṣe gbogbo ẹ̀ àwọn ọmọ kan wà wọ́n ń jẹ lábẹ́ àwọn yẹn náà wọn ò ní gbà o ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà báyìí ìyẹn lèmi ṣe ń bẹ̀bẹ̀ báyìí sìn torí mo rí pé Sunday Igboho yẹn náà mo ti ní tábìlì ẹ̀ méjì láàárọ̀ yìí tó ń lérí pé kò sẹ́ tó lè stop òun láti máa ṣe rálì lẹ́kọ̀ọ́ kò ń ṣèwọ à stop ẹ o Sunday Igboho ìwọ́kọ́ ni Yorùbá nation lọ́dọ̀ tàwa ìwọ́kọ́ ò sí ń bẹ̀ rárá o lè má lọ ṣe Yorùbá nation Ìbàràpá ìwọ́kọ́ ni Yorùbá nation lọ́dọ̀ tàwa please ẹgbẹ́ peace wá sí Èkó ni Èkó ti ń lọ peaceful àfẹ́ wàhálà ìmọ̀ràn mi fẹ́yìn ọlọ́jà rẹ̀ tó bá di sátidé ẹ má tẹ́ mi kankan òkè bíi ti June 12 tọ́lọ́ ń bọ̀ tí gbogbo Èkó dá tí ò sọlúdé tí ò sí nǹkan kan tí gbogbo Èkó dá ẹ lọ pàtẹ yín ẹ pàtẹ ẹ kó ní kálukú lọ bí ọrọ̀ ajé ẹ nǹkan tó ń pè rálì ò ń ṣe nǹkan tó máa ṣe jàgídíjàgan kò sí nǹkan tó ń jẹ́ kí n máa sọ báyìí mò ń wo tí EndSARS yẹn nìyà gbogbo nǹkan tó yí bàjẹ́ lẹ́kọ̀ọ́ ní EndSARS gọ́vnà wa gbogbo nǹkan tó ti ń ṣe lẹ̀ ẹ̀yin náà ló bu nǹkan mèremère tí gọ́vnà yìí ṣe láàrin 2 years kàdé dúpẹ́ kọ́lọ̀ ń jẹ́ kó ṣe finishing ṣùgbọ́n mẹ́tò lọ gbé mi wá kó má lọ bá gbogbo ẹ̀jẹ̀ mọ ìbàjẹ́ EndSARS àwọn ọlọ́mọ ṣe EndSARS jẹ́jẹ́ ni tó wà peaceful tí inú gbogbo wa ń dùn ìpọ́nlọ́ ti mú àwọn SARS pẹ̀lú gbogbo wàhálà tó ń fi ìyà tó ń fi jẹ wá báwọn ọmọ gọ̀fẹ́ gbogbo àwọn ọmọ wa náà nídàkejì pọ̀ ìgbà mọ́ wọn lọ́wọ́ tó dìgbò ní fóònù já fóònù tó dìgbò ní kìíní kan ṣe tó dìgbò lọ ń sun bí àrùtì gbogbo nǹkan tí gómìnà ṣe lẹ́ ọlọ́run bá jẹ́ rálì yìí náà ni ìyẹn ni mo ṣe ń bẹ Lagos state governor ẹ bá fún wọn security kàn dẹ̀ pé Sunday Igboho yẹn kan fún wọn ní Èkó ló ń bọ̀ Èkó gangan tó ń mú òtòrò pò ń bọ̀ Èkó nation ni wà náà ìjà tí wọ́n ń jà táwọn àwọn strong boys Èkó náà tó bá dìde wípé kò fẹ́ gba nation ìwọ ò ní dúró níbẹ̀ láyéláyé Èkó yàtọ̀ síbikíbi gbogbo ẹni tó fi ń gbára yín yẹn àtàwọn tó ń ṣe blogger fún ẹ̀ ń dára yín láàmú àwọn ò ní fún yín lésì kọ̀ọ̀kan torí inú òṣèlú làwa sì ń jẹ nípa Yorùbá nation tán ẹni ká kó lẹ̀ Yorùbá mú ní ẹ̀dẹ̀ ń tọ́ra yín òṣèlú náà kọ́ la máa fi yan president Yorùbá nation òṣèlú kọ́ la máa fi yan senator òṣèlú kọ́ la máa fi yan àwọn amòfin àbí ẹ̀kọ́ máa dédé gba Yorùbá nation wọ́n kàn mú ṣé ọ̀rọ̀ ni ọ̀fìfẹ́ ló máa jẹ president àbí tó gbó jẹ́ Yorùbá àbí kíní kan kò ń ṣèkó iná ni resources tẹ́fẹ́ ló wà ní ẹjọ́ èmi bẹ̀ yín ni o ẹ má wá ṣe rálì wàhálà lẹ́kọ̀ọ́ adé fi dá yín lójú pé gbogbo àwọn ọmọ Èkó àfún yín support kò sí nǹkan kan ọmọ Èkó kan kò bá yín jà ẹ̀yin ní kẹ́ ṣẹ́nu yín ẹ̀yin ní kẹ́ ṣọ́rọ̀ ẹnu yín mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ orúkọ mi ni Abdulfatai Àtàndá Adéwálé ọmọ Àdìbálógún ní mí ọmọ bíbí Èkó yìí ní mí ìyá tó tún bí mi lọ́mọ ọmọ Ìjẹ̀bú ṣíwọ̀dù ṣe gbogbo nǹkan ni mo fi jẹ́ Yorùbá gbogbo nǹkan pátápátá tó fi ń jẹ́ ọmọ Yorùbá tọ́dẹ̀ forí mi sọlẹ̀ à ń dífá lé wa à ń bọ̀gún lé wa kò sí ìṣẹ̀ṣe tá a ṣe ṣèkí wá nìyẹn ni mo fi jẹ́ Yorùbá jẹ́ nìkan lọ torí pé ẹ ṣépè ẹ̀yin ṣépè fẹ́ níbọ̀dì mọ́ ẹni tí bọ́dì Yorùbá ní ṣe dandan kọ́ àlejò ká kọrí síbì kan náà eléyìí yóò gba tiwa eléyìí yóò ṣe tiẹ̀ ó lè jẹ́ torí Sunday Igboho kan lẹ́nu bí yóò ṣe join Yorùbá nation ẹ̀tanú wà ní ayé náà you can't force anybody ẹ máa rẹgbẹ́ ẹgbẹ́ṣépè ẹ mú ọba Aláàfin ẹgbẹ́ṣépè ẹ mú Ọọ̀ni ẹgbẹ́ṣépè ẹ mú Lai Muhammed ó di ṣingọ́ọ̀mù lẹ́nu yín Bọ́lá Ahmed Tinubu tó bá ṣe kàǹpé lọ ẹ̀yìn ìbọn fún látẹ̀yìn ìwà wa gbáyé ẹ̀yìn onígbọ́dọ̀ jẹ̀lẹ̀ sọ bàbá àtàwọn àtàwọn ń jẹ lábẹ́ àbáwọn ọba tẹ̀ ń gbéṣẹ́ pé tẹ̀yìn lọ lé wọn tẹ̀ ní ọba kìíní kan tóun bá lọ́mọ tọ́ọ̀gì bíi tẹ̀yìn ṣé òun náà ní fèsì yìí ni ṣé téèyàn bá ti wá ń kú ẹ ti gba Yorùbá nation nìyẹn ẹ ti fa Hausa chance nìyẹn náà ẹ tó bá fẹ́ gba nǹkan Sunday Igboho ẹ máa lọ ní sùúrù gbogbo yín tẹjọ́ ń ṣe I don't know you ẹ lọ́ọ́ ká fi sùúrù ṣe àwọn ṣe blogger ṣe anything kò sí nǹkan tó mi fi aṣọ bóun yẹn bú mi bóun yẹn wà níjọ́ mi lóní fẹ́ rí i mo lè má pàdé yín lọ́dún mẹ́wàá ìwà títa níbo ni ìpàdé ajá àtẹ̀ràn so ẹ jọ ẹ gbé sùúrù wa ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ṣe rally Yorùbá nation gbogbo Èkó pátápátá kò sẹ́ni kankan tó ní kẹ́ máa ṣe rally Yorùbá nation ẹ̀sẹ̀ tó náà fẹ́ pa Sunday Igboho ọ̀pẹ́ ní kankan Ọlọ́run lè ní pa gbogbo wa Ọlọ́run ní pa Sunday Igboho náà iwájú òun náà lọ́lọ́run fẹ́ lò ní gbogbo ìrọ̀rùn máa fi dé Ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ tó bá jẹ́ pé Sunday Igboho lọ́lọ́run fẹ́ lò tí gbogbo ilẹ̀ Yorùbá tí gbogbo ẹ̀ máa fi tutù bisimilá Ọlọ́run ṣe lẹ́mísí Musiliu fún wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run ló lẹ́mísí Musiliu fún wa tí gbogbo ẹ̀ fi tutù Ọlọ́run ló lo Babájídé Olúṣọlá Sanwó-Olú fún wa tí gbogbo ẹ̀ fi tutù ta ló lè wò Èkó lọ́dún 5 ọdún 5 sẹ́yìn 4 sẹ́yìn sí ta ló lè wò Èkó
tó bá jẹ́ Sunday Igboho náà lọ́lọ́run máa lò la máa fi bọ́nú oko ẹrú bisimilá ẹ̀ ṣùgbọ́n Sunday Igboho lọ ṣe ẹnu ẹ̀ kò dẹ̀ wà kí á fùgbọ́n lórí ọ̀rọ̀ Èkó ẹ̀fẹ̀ ìkólẹ̀ o Èkó yàtọ̀ síbikíbi lóye jẹ́ nìyẹn ọba tàwa àwọn òfin ṣeré o inú wà náà kí olú olówó Èkó bàbá àwọn òfin.